يبقى من الباقين غابر أيقنت أني لا مهالة حيث صار القوم صعير تالله لو عاش الفتى من داره ألف من تقاضيها قريب زوالها ayé yóò lọ kíákíá ni. mayasiruha usirun. ẹ jẹ́ ń bèrè ọ̀rọ̀ kan tọ́lọ̀ ń bá kọ̀ tí ò pa wá bàbá tó ní ká máa lò lọ sáyé ò ní padà sùn à. gbogbo yín tẹ wà níbí ọlápẹ́ rówó náà nífa ayé mà ti fẹ́ kọjá lára yín ẹ̀ mọ̀mọ́ ni ẹ̀rí nǹkan máa ní jẹ nífa ẹ̀yin lọ wọ̀ọ́rẹ́ yín tí ẹjọ́ kàwé tó yóò lò sí ó ti gbó ráúráú bó ṣe yẹ kẹ́ gbónú owó tẹ̀ rí náà ni. ṣùgbọ́n kan lẹ́jọ́ kàwé ṣé ń pè ní bàbá yín òsì ló mú wọn gbogbo ojú yín tó gún régé kì í ṣe pé ẹ dàgbà ẹ rówó náà ni ẹ má wo ojú yín tó gún régé ara tí ń ju lábẹ́lẹ̀ ni ẹ má wo ara ń ju ẹ ń lọ díẹ̀díẹ̀. mayasiruha usirun. mo kí bàbá wa Emir. sheikhu. pílẹ̀tì ẹ sọ bẹ́ẹ̀ dáadáa. sheikhu. ẹ sọ bẹ́ẹ̀ jákè dáadáa. sheikhu. wàláhù. ya'simuka minan nas. la takhafu daraka wala takhsha. wala hawla wala quwwata illa billah. ìjọba ìmáàmù àgbà. jọba àwọn tí wọn jọ ń ṣèjọba. mo kílẹ̀ aláàjì àgbà. mo kí lè Sheikh Adam baba alágbàjì gbogbo àwọn àfa gbogbo ọ̀la á máa kí ìwọ lọ mọ ẹ̀tọ́ ń fira wọn ra wọn ẹnìkan ló jẹ ẹnìkan lọ ta ló ti pàdé rẹ tó ló ń jẹ ẹnìkan lọ sẹfẹ̀yìn àfa lẹ̀ ń dààmú ayé àwọn ti bóríire lọ ẹ̀yin tó ń dẹ̀yìn wọn rú wọn ti kú dáadáa ẹ̀yin ayé yín ò tí ì dàbẹ̀lẹ̀ pé kú dáadáa ẹ̀yin tó ń bẹ̀yìn wọn jẹ́ àbí ṣé kí ó láàárín ké bí wọn ni sàlẹ̀ rọmọ kọ́ ké bí wọn ni sàlẹ̀ rẹ́sìnsìn bí wọn mọ́ láwọn àtàwọn ayé mọ́ yá ẹ̀ sáájú wọn ni. mayasiruha usrun wa huzinu sururuha. ó ní ayé tẹ́ rí ètò bá wà ní dẹ́kun bẹ́ẹ̀. usrun. irọ́ ni yóò padà di nira. Allah. ìdẹ̀kun ayé a máa di nira. wa huzinu sururuha. èjìdé Abuja dájọ pàdé nínú plane pẹ̀lú ọmọ yìí bàtí mo wá lọ rí dókítà ó ní imam oníṣẹ́ fẹ́ pẹ́ láyé wọn níbẹ̀ ni ó ní ẹ má gbà yín sí púpọ̀ mọ́ ó ní bẹ́sẹ̀ ń wò yín ẹ ti fẹ́ dẹja ṣé ìdẹ̀kùn sí òdì nira gbogbo àtàwà ń bí káwọn bá gun kẹ̀kẹ́ alọ́ra mọ́tò tó dáa níìsì àtúwọ̀n ara kẹ̀kẹ́ láti ilé ìbò wálé kẹ̀kẹ́ tí ò ní kó lójú kan á máa gun láràárọ̀ ìyá tá a fẹ́ kó jíá wọ́n ń já nínú yàrá wa. mayasiruha usrun wa huzinu sururuha. àbí láì máa lù wá wọ́n ní ká máa rìn ní kìlómítà 2 láàárọ̀ á máa lọ ẹ dákun sáà máa dààmú. wa huzinu sururuha. bẹ́ẹ̀ni bá ti ṣe lóòótọ́ nísìnyí yóò yọwọ́ ẹ̀. olókùnrin kan tí wọ́n máa lọ́ mi lẹ́sẹ̀ láràárọ̀ ojú ọmọ mi gbà yóò tún fún mi níṣẹ́ pì mo ní kí ló dé ó lóun fẹ́ kẹ́jẹ́ ó dì sí mi la yóò máa lù mí bí ìbá ṣe pé ń wá àlàáfíà ká ta ni ó lù mí tí ò ní ṣòfò. mayasiruha usrun wa huzinu sururuha. ń wà tún máa bẹ ọtí ìgbà bí yóò tún wá kọ ẹsẹ bòmí. La ilaha illallah. wa huzinu sururuha. èmi ló ń fa kálukú ilẹ̀ náà ti ń ṣerú ẹ fún yín a tún wá ń sanwó àfa a tún sanwó lúlù pé wọ́n ń lù á. Àlàbí wọn wà lọ́mi ní ẹsẹ̀ ń wà lágùn wá àní yẹs bàbá ẹ̀ ń gbádùn bọ̀ díẹ̀díẹ̀ àṣẹdẹ́kùn àṣẹdẹ̀ra ni ó gbẹ̀yìn ẹ̀. Allah. wa huzinu sururuha. ẹ dẹ́kun ẹ tẹ̀lé mi ní tí n sọ ẹ̀ mo fẹ́ júwe ayé kí n máa lọ ni. wa huzinu sururuha.
huznun ayakumullah. gbogbo ìdùnnú ayé tí ń pè ọ kú oríire ìbànújẹ́ ní gbẹ̀yìn ẹ̀. Allah. njọ́ tí a bá sílẹ̀kùn ọ́fíìsì fún ọ tí a ń bẹ́ rí ìdùnnú nù njọ́ tí a bá ní ẹ máa lọ ẹgbà ọlọ́pàá kù lẹ́yìn rẹ̀ ìbànújẹ́ dé. Allah. kọrin lówó lọ Nàìjíríà fa àṣẹnẹgbà kù lára wọn wọ́n sì dèèyàn lásán tó ń tówó wọn tí wọn gbọ́dọ̀ gbin wọn ò ní sun ayé lónìí. wa aribahuha khusrun. èrè tí yẹn bá jẹ láyé tí ń yọ òfò ní ẹgbẹ́ yẹn ẹ béèrè díẹ̀ ni tí yẹn bá lọkọ̀ débi kan ọ̀rẹ́ lè mánéjì ẹ̀ mọ́ ọ wà máa da ọ́ìlì sí lágbàlá rẹ̀ àga tó fowó iyebíye kan yóò máa sán àga yóò máa sán ọ̀rẹ́ lè tó sọ́ máa wò pé yéè bẹ́ẹ̀ la yóò máa bàjẹ́ lọ báyìí. njọ́ta bá ń kọ́lé àmọ́ tuntun kùtù mọ́ ànírántí maintenance péjọ kan ní yọwọ́ sáà lè tún ṣe mọ́ ìwọ́n tó kọ́lé tẹ́ lọ́rọ̀ ọ̀dà wà lóyún bó njọ́ tó bá yọwọ́ ọtún lè lọ́tọ̀ rà àjòkó jẹ́jẹ́ àdàrà wà láàmú. wa naqisun kamaluha. ayé bẹ́ẹ̀ bá pé ń bẹ tó sangun yóò padà wá di ẹni tí ó dínkù ẹni bíi kíni ìnáró ó dínkù ìjòkó ó dínkù ọ̀rọ̀ sísè ó dínkù mo lè wo gímẹ̀ ẹ̀ẹ́dógún obìnrin jẹ́ báwọn yóò dínkù ọ̀ padà di pé ìyàwó màá ẹ̀ tiẹ̀ ṣe ń pàtìlẹ̀ fi mọ́ àwọn pa mí ni sọ̀rọ̀ bí mo ṣe wà yìí kí nǹkan jí kí n sùn láyọ̀ lókù báyìí ní ẹsẹ̀ gbogbo nǹkan ti tán á dínkù làákàyè ó dínkù gbogbo nǹkan ó dínkù lára wa. sáà ti ń dínkù nísìnyí tá a bá ní ẹja rìn lẹ́nu géètì ẹlòmíì ò gba abẹ́rẹ́ lónìí ó ti dínkù. wa naqisun kamaluha. wa kamaluha naqsun. ayakumullah. dábìrì ọmọ mi. idha adhakat abukat. báyìí bá pààyàn lẹ́rìn bàbá. abukat. yóò tún wá gbé ẹkún wá. bí Alhaji Lanre ṣe jẹ́ ìdùnnú tó sì kò dẹ́kun lónìí. Allah. idha adhakat abukat. Alhaji Lanre tí ìfẹ́ kéèyàn ó ṣẹ̀sín. níjọ́ tí wàhálà mú mi lọ́fà tí wàhálà sú bí òjò. mọ́rán Alhaji Lanre. ó ní imam ẹ farabalẹ̀ ẹ̀rọ ojú ọ̀hún ti ń ṣẹlẹ̀ fún mi àwọn tó wà lókè ò gbọ́. ọlọ́run. idha adhakat abukat wa in rama wasilaha. Alhaji Lanre. gabiyyun. ọlọ́run kó agbára fún wọn àmọ́ kò ló bọ́lọ̀ sí kẹtó. mo wá rojọ́ ṣé bó ti rí nu onílẹ̀ rí commissioner of police ilé kan níbẹ̀ ní gbé làbá lọ́nà ọ̀gá ẹgbọ́rọ̀ ẹ̀nu ọkùnrin wọ́n yàn án jẹ ni ẹ̀dẹ́kun tí ò bá ṣírú wọn sẹ́yẹ̀ ò ní jẹ́ àgbé bọ́ọ̀lù ò bá tiẹ̀ dá sí i tèyàn ti burú kọjá kádàrá. idha adhakat abukat. kéèyàn máa jẹ́ wá síbẹ̀ tẹ́ ẹ̀ ga tẹ́ ẹ̀ wúlò. wa in rama wasilaha. olóore wa ni. olóore wa ni. gabiyyun faya sur'an qita'i wisaliha. kì í ṣe ọjọ́ orí lọ́nà fẹ́ lò bó o lọ ṣe wúlò ló fẹ́ lò. wa fi nnasi maytun wa huwa hayyun bi dhikrihi. ẹ̀kan bẹ́ẹ̀ wọ́n ti kú àmọ́ ó kọ́ tí wọ́n fi kalẹ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ gbére ni. wa hayyun. ẹ̀dọ́kùn ìran tèmi lè gbàgbé ní tẹ̀sán fẹ́mi ìran tèmi lè gbàgbé. fa fi nnasi maytun. ẹ̀yin tẹ̀ wá ń bí ẹ̀dákun ẹ má kú kẹ́ tó kú. ẹ kọ̀tàn sára àwọn èèyàn tó rẹ́ lọ. mo ní nǹkan márùn kan bẹ bẹ́ẹ̀ yẹn bá ti lè ní tó bá kú ẹ sunkún dáadáa torí yóò ṣiṣẹ́. fa fi nnasi maytun. ọ̀gá ṣé mo lè ka mara rọ. wa huwa hayyun bi dhikrihi. àkọ́kọ́ bẹ ní alikuwa. Allah. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá ní agbára kò ní fìjà fọlọ́njà. Allahu akbar. yóò máa lo bó ṣe tó ni. ìdá kò ní kú dáadáa. ẹ mọ tí ń jẹ agbára ibi tẹ́lẹ̀ omi ní agbára dé ó lè ní ká máa sùn nísìnyí bó rùn bá kún àyà paná yàrá wa ni. bó rùn ọba kún á sì máa han run tó náà tí ò bá tiẹ̀ jẹ́ ti dúró lágbàlá rẹ̀ kó tó ní ọ̀sùn.
ففي الناس ميت. àwọn tá a sì wà níjòkó yìí léka agbára là ń léka agbára tí fèrè ọ̀nà ní tí ò fi kú dáadáa tó fi pera rẹ̀ ní ọlọ́run. Allah. alágbára ni Jimoh ọlọ́pàá tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ abẹ lọ́hùn èèyàn onídèpò tí wọ́n dé nǹkó mọ yẹnyẹn níwájú ọlọ́run. Allah. bí ò dára wọn ò dàbọ̀ lọ́rùn sáwa náà mọ tán níwájú ọlọ́run ni ibi tẹ́lẹ̀mí lágbára dé ọmọ ní àlè ìyàwó rẹ̀ ọtún máa dọ̀bálẹ̀ kí tó bá sojú pọ̀ ọmọ ọ̀ní sun ayé ńjọ náà ṣe wá sí níbí ni tẹ̀yìn ìyàwó tálíkà jẹ. في الناس ميت وهو حي بذكره. sẹ́bùlì kamara àrùn. وحي agbára سليم. ẹ̀yin alágbára tẹ̀ wá ń bí ẹ máa lọ fara yílẹ̀ fọlọ́n ẹni yàrá kan tí ẹni rẹ yẹ̀pẹ̀ lásán ní wà ń bẹ̀ kẹ́ máa gbóra mọ́lẹ̀ pọ́lọ́ ìwọ lọ sí abáyé àti ṣiṣẹ́. bàbá tí yẹn bá ní agbára tó bá gún yàn ọmọ sọ fún yàn pé mo lè ràn ọ níbi tó lérò nísìn ọ sì ràn lọ sọ ọlọ́run ló mọ ẹni tán ti tì mọ́ létí wọn mọ́ tó gbé ẹdẹ wọn wọ́n tún wá kú bẹ̀. ففي الناس ميت. agbára là kọ́kọ́ o agbára yóò wá pín òdodo àwọn àfin kátàlí tí wọ́n bá ti lè rojọ́ àbòsí báyìí yóò ṣe pàyálé fún ìyàwó àwọn àfáà lágbára abú tí wọ́n fóògùn gbòmìn olóbìn nítọ́ ní tó pọ̀ adìẹ kan tó náà tó ń tọ́jú ó tún sàásì obìnrin sì kẹ́rù lọ́ba ẹ̀yin àfáà lágbára ẹ̀yin lẹ́ ń gbowó lọ́wọ́ ọkọ lẹ́ tún kíyàwó mọ́lẹ̀ ẹ̀ tún wá ń lọ sèkó mọ́ fúnra yín. وهو حي بذكره. ẹ jọ ń wojú yín ṣé mo lè kà yókù. وحي سليم. My Lord. وهو في الناس ميت. ìwọ tí mo bá ka bára àrùn yìí tó o bá ti sí mbẹ ọ sínú ayé bẹ́ẹ̀ ni tó o bá ti sínú tí mo fẹ́ ka ẹ̀ gbà kó kú ni ọ tí ì dénú ayé. ففي الناس ميت وهو حي. agbára táǹkù tá a tún lò mò ń bọ̀ níjó ní làwọn bọ́ sínú odò nàkíní ìwà bó lẹ́nu ọkọ̀ kì abádọ́gba ọkọ̀ dúró mo ní ẹjí wọn kọjá mo nínú oorun ẹlòmíì bẹ́ẹ̀ ṣe dáa dúró yóò sì pèlè mi agbára nù. bàbá dòdò wọ̀rọ̀ sí àdúrà kí ni á àwa tí wọ́n sì lẹ́yìn wa tá a bá kú. وهو حي بذكره. a sì kún bí tá à ń lé agbára yìí ká tá à ń lé ọlọ́run ló mọ iye tó ti tẹ ẹ̀jẹ̀ mọ́lẹ̀ kó tó dépò. وحي سليم. níbi tá a lágbára burú dé wọn tó wà lórí tébù wọn ni pé gbogbo ohun tí ò bá ti níjà débi tá a lọ ẹ mú kó bẹ́ẹ̀ kò tẹ̀ ẹ́ yà ni fíàm ẹ dákun tàbá alágbára ọ̀hún tẹ́sán ní ká dọ́lọ́ wọn ò dá mi lóhùn o sáà lè di ọlọ́run bí ìbá ṣe ikú àwa ń di alájì Lanre lókun àwa ń so ẹgbẹ́ wa ẹ̀sọ́nù rẹ̀ báyìí ta ló tó fọ́ ọkàn tó bá kọ́ dúró náà ọ̀ sì máa gbọ́n ikú sọ wọ́n dọ̀lẹ́. ففي الناس ميت. ẹ̀ẹ̀kejì tí ẹ̀ bá ti ní tí ó sì ṣe alijahu iyì lóye bá ní iyì tí ò bá sọ̀rọ̀ yóò wọ̀ ná ẹ̀ gbọ́ iyì tí ẹ̀ bá ní iyì dáàyè kan tán ìyá rẹ̀ ò ní lè pè lóko ọmọ afẹ́ rí yín o bàbá rẹ̀ máa dà pé àní mò ń ṣe mítìn lọ́wọ́ ọ̀dà tẹ́ ẹ bá parí ẹ ké sí a bí ìbá ṣe yìí ìyá rẹ̀ ó máa lo ẹ fún ọ ọmọ ọjọ́ orí tó yẹ bí ọ ni ọdún tó yẹ sàgbà rẹ nù. ففي الناس ميت وهو حي بذكره. iyì sì là ń wá ká bàbá wa ní tán kálukú káyọ̀ ọkùnrin yìí. وحي سليم.
gbogbo tí ẹ fún yín tí ẹ fi símú wọn náà fẹ́ lómi ó fi sápò wọn ò gbọ́ tiẹ̀ kì í ṣe jà èmi lèmi ò lè lọ lápẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ òun máa mí jù kó ló ẹ má dòkú kó tó délé. wàháyọ̀ sálímọ̀. n ti ń bóde nínú mi ó kọjá bí wọ́n ṣe jòkó yìí. wàá fi náà sì máa yí tú. wọ́n ti gbọ́ ọkùnrin yìí. wàháyọ̀. àáfà ló wà níbi lọ́wọ́lọ́wọ́ kì í sàn án tẹ̀jọ́ máa jókòó. wàháyọ̀ sálímọ̀. wọ́n ti lò. wàá fi náà sì máa yí tú. aluko àṣẹlẹ̀ kejì ní iyì ẹ̀wọ̀n tó níyì láyé wọ́n sì ṣe. Allahu Akbar. ẹ lọ nù tán ẹ sàdáwọn ẹ bẹ ṣe ní iyì tó. tí wọ́n fẹ́ lọ kírun ní Kano road tó bá jáde ní Gamji house báyìí ọkọ̀ kan ò gbọ́dọ̀ kọjá tí ì débẹ̀ ọkọ̀ tó bá kọjá sí àgbákò ṣé yìí náà ká ń bá ká nísìn ṣé yìí náà ká ń bá ká. arínú wọn tí ò bá na wọn sí ọtọ bá na wọn sí wọn ò bẹ wọn náà kó ń bẹ ni. bó la wá ń bá a lọ ǹjẹ́ a bá kú náà kú tán. ẹ béèrè ẹ̀kẹta. wàá olówó káfí màá bá ní tàrà ẹ̀zà. àjàmán kéèyàn ó rẹwà bẹ́ẹ̀ bá rẹwà yóò lójú àti lè bà lọ́wọ́ yóò náà yí àṣàrà harahara yóò fẹ́ fàlùmọ́ jìrì lówó yóò àṣìwá yìí kò fẹ́ kọ́ wọ̀ọ́rẹ́ kọ́ ń wò olòsì sì ni ó wẹ̀ àrùn olòsì ni ó gbẹ́ sàárè yáàyè wo la ní tọ́lọ̀ bá sànù wa tá a sàárẹ̀ ká tó kú wọn tó dà bẹ́ẹ̀ bá sàárẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ ó bàjẹ́ kó tó kú ẹnu ó yẹ sápá kan àpò lọ́ báyìí ẹsẹ̀ ó lọ́ wọn máa ní òun kọ́ òun náà ní àárẹ̀ ló sọ́dà bẹ́ẹ̀ kó tó ní ẹgbẹ́ mi mo fẹ́ tọ̀ yóò ti tọ́ ara mo fẹ́ su yóò ti su ara òun àti pò wa di fámìlì yóò gbé pò sẹ́gbẹ̀ẹ́. وعلوك في مباني تراه عزا sẹ́mu lè sọ kẹrin sa. يصير من ẹ̀kẹ́rin al-ilmu ìmọ̀ gbogbo àfa àti ń da yẹ́rú lónìí kéwọ́n ní ń dà láàmú ìbẹ̀rù ọlọ́run sí bílẹ̀ bá ṣe wá sí lọ́sàn-án wèrè mi ò tó bẹ̀rẹ̀ lóru ntẹ gbọ́ lọ́sàn-án kò gbá ẹ lọ wo orí kinní ní ìsìn báyìí àfa àwọn àyẹ̀yẹ́ ara wọn gbogbo àbá tí wọn kọ́ àní kéwú ṣé wọn dórí sánmà tí wọn fi kọ́ àní kéwú àgbà kò ní ìmọ̀ o ìmọ̀ tó máa sìn ní tí wọn fi ní bàbá àwọn ọmọọrún kí mọ́ pé wọn ò gba fátíà tí wọn ké lórí bàbá rẹ tí wọn ké lórí tiẹ̀ náà sèbẹ́sì tí wọn parí ìgbà tí wọn kí wọn lọ ìwọ lẹ́ ń kọ̀ndẹ́mù wọn fún ẹ̀yin ọmọ náà dáradára wọ̀nyí. tí wọn bá tí wọn máa kàn tó yẹ báyìí kìlá gbélé ó fẹ́ bú bàbá rẹ nù àwọn ohun tí wọn ń ka wọn ò gbá o wọn ò gbá kíni wọn ti yẹ kí n jọ́ ti yá rẹ ń lọlé ọkọ tó ebi wọn. ìmọ̀ tí báyé jẹ́ nísìn gbogbo yín bẹ́ẹ̀ ṣe dùn yìí ẹ̀ lè ṣe ń bó lójú ọmọ yín mọ́ àní nínú òdà díẹ̀ má sọ bá yẹn ẹ sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ má sọ bá níta ẹ̀ gbá. ọmọ kọ́lẹ́jì yóò mọ kọ̀ndẹ́mù bàbá rẹ̀ àní no. wọ́n sì rí bẹ́ẹ̀ ẹ̀ mú ọ lọ bí tí wọ́n ti lójú àánú gbogbo yín ẹ fẹsẹ̀ wọn sẹ̀ mo fẹ́ lọ tọ́ ọmọ ní skul tó ga jù ní àgbáyé ìwọ tó lọ CMS níbi ẹ̀sùn ẹ jí níbi tí wọ́n ti ń gbé bàrà ọ̀sẹ̀ wa lálùbáríkà ṣé lè wé lálùbáríkà rẹ̀ wọn náà kọ́ ọmọdé tí ń náwó sí tí ò lè bẹ̀rẹ̀ kí n mọ̀ ẹ ti lọ kún aláṣà. primary school ilé ìwé ló gbé secondary school ilé ìwé ló gbé ilé ẹ̀kọ́ gíga kò tiẹ̀ gbé Nàìjíríà ẹ wá ní wọn ò lójú àánú sí abáyé gbé ni wọn ò lóbi. ṣé mo lè máa sọ yòókù. yasiru minali. n tí mo ń sọ ẹ ẹ tó wá ní kí n sòdodo kó wá sọ kí n máa jí òkè lọ́wọ́ ọmọ alágbájá wo tó ọmọ rẹ fojú rẹ rí. àwa tá a gbọ́dọ̀ ìyá bàbá la ní discipline. tora kìí láàárọ̀ bọ́ọ̀ kìí ọ̀ ní jẹ kàdídá gbóná. yóò tún wá ní lọ́pọ́n mi ọgbọ́n ìbá ìgbọ́ bọ́ọ̀ pọ́n mi sọ̀rí ẹ̀bà tí ń tẹ̀ lọ́wọ́ ẹ̀ ọ̀ ní jẹ àwọn àsokùn lọ́pọ́n mi àsokùn dé yọ̀ ọkọ mi máa gbé sọ̀hún ló jẹ́ àwúlò jọmọ yín ó gbé abẹ́ yín ọmọ ta ni kí wọ́n jọ.
ṣèbí níjọ́ mi ẹ̀ bá kọ́ gba sálárì àkọ́kọ́ òbí rẹ̀ ni ó kó fún wọn wá ṣàdúrà pé ọ̀ lálùbáríkà sọmọ yín tiẹ̀ kówó délé mọ́ ni owó tí ò tó wọn ná. ìkànnì ọ̀rẹ́ mi kọ́lé rẹ̀gẹ́dẹ́ ń jò ní ọmọ rẹ̀ ń tìlú ìbò bọ̀ a ti lọ ṣàdúrà kalẹ̀ ọmọ bàdó nínú ibi lòun ó sùn kó wó pàùn kó sùn bẹ́ẹ̀ hòtẹ́ẹ̀lì ló lọ bàbá rẹ̀ wá ń ké mọ́ ní má wulẹ̀ ké bá a ṣe kún ọrùn. ẹ̀ka ọ̀rọ̀ tó yẹn máa ní alimẹ́ẹ̀lù olówó bẹ́ẹ̀ báyìí lè ní owó tí o bá sọ̀rọ̀ ayé wọ̀ náà n sì là wá ká ẹ̀ àpàfà kan wá ká ṣe ń jẹrin èèyàn àjọ sìnkú lọ́sàn wọ́n tó lọ wú lóru wọ́n sọ sí búùtù àfà àti ẹ̀ máa bẹ orí òkú bẹ bí orí adìẹ tó rẹ̀ lọ tí ò níyè àgbà kò dáyé àwọn àfà àwọn 44 hàn tú torí owó wọ́n mú tíjà yín gan-an kílẹ̀ yín mú síbẹ̀ tí ẹ̀bùn pa àlàtí wọ́n tún da ẹ̀bù sínú tíyàn wọ́n máa gbó bí ajá ṣé wàá ṣubú lójú agbo yóò máa ṣe bí wèrè wà ní kò tí ì sọ̀kalẹ̀ ni mo ló wà kó lọ bí pa ó ti yóò ní. yasiru minal qusuri ilal quburi. àfa wa ní ilé wa tá n kọ́. wa uluwuka fi mabani. tó gàjà ń wà lókè. tarawu izan. ọkùnrin jí mọ́ra lùkò ó ti ní ẹ̀yà lẹ́ẹ̀mẹ̀wá tẹ́ ẹ̀yà. wa uluwuka fi mabani. tarawu izan. gíga rẹ tá ń wò níyì tọrọ pé yìí ni. yasiru. látòkè wọ́n sọ àkàlẹ̀. minali. wọ́n sọ àkàlẹ̀. qusuri ilal quburi. ṣé bá ṣe sọ àkàlẹ̀ báyìí sàárè là ń lọ. Allah. a ní padà wọlé mọ́. ayé ni mo wá túmọ̀ ẹ lọ́wọ́ bí tá a kó aṣọ sí tàbáwọ̀ kan láàárọ̀ á tún chẹ́ǹjì bí mi náà bá ń lòde máa kó sẹ́yìn ọkọ̀ bá wà sí ọ̀tọ̀lẹ́yìn tí ń wọ̀ ń wà lẹ́yìn ọmọ ẹ̀ á máa ń dààmú ìkan làáwọ̀ tá a ní bọ́ọ̀lẹ̀ mọ́tẹ́tẹ́lẹ̀ kìí àmà nítorí ti lè fún aléyìn atẹ́nu. fàyà taliba duniya dani àti jahidan. àmọ́ wọ́n béèrè yọmọ mi ayakumullah. al-mas'uliyya wọ́n bí a ní nǹkan bàbá o. àyà taliba duniya. wọ́n tún kọ́ bí a adìníyà ẹ̀sìn wa bó la ṣe múra sí tó. gbogbo àgé ilé ẹnì kọ̀ọ̀kan ti dàgé ọtí ọmọ ọ̀kírun mọ́ ọ̀rọ̀ ọmọ rẹ̀ mú lọ nursepat kò sásà lájú kankan inú ilé yín lọ́mọ yẹn ti ń ṣe pátí tẹ́ ń tú ọtí síra wọn lá wọ́n sì lọ dún yàrá kan ọ̀nígbà tó dé ni wọ́n ń lò tó o bá kú tàn wọ́n lé lẹ́yìn. ẹ̀sìn gbọ́dọ̀ dára ọmọ tàbí síbítà tó bí alóràn á bó o ní tiẹ̀ ọ̀sẹ̀ wá ran ọmọ. àyà taliba duniya dani àti jahidan. ọmọ fẹ́ kí bàbá rẹ̀ máa gbà ní pàkọ́ dáàdì yá wọ́n gbà ní pàkọ́ ìyá díẹ̀ díẹ̀ ní ìjòkú gbẹ̀ ọ́ kùnù ọmọ rẹ̀ nà ọgbà nù kò wá tiẹ̀ wá sí ọwọ́ pé bàbá yín wà ilé ẹ̀ má pa ẹ̀wò ẹ̀ fi dáàdì lẹ́jọ́ nonsense. ẹ̀sìn nígbà tá a débí ní ẹ̀sìn àrí mọ́sálásí ẹ̀ tẹ̀lé mi wọn sá máa pọ̀ tí nínú ẹ̀ ẹ̀ gbọ́n tí mo wí kálukú máa ń tẹ ẹ̀kọ́ sílẹ̀ yín kíní kìrìbòtò tẹ́ ẹ máa fi ba ayé jẹun èmi ò mọ ọkọ tí ń jẹ wọ́n lọ mọ́. àyà taliba duniya. bínú ọgbà yìí ṣe tó zaka rẹ ní olówó tí o bá ní mọ́ṣáláṣí nílé kò tí ì lálẹ́ kìámà gbogbo ẹnu mi sọ bẹ́ẹ̀ ẹ̀ lálẹ́ kìámà èmi lẹ́ ń bá ká ẹ̀ wá ń kọ́lé rẹ́gẹ́dẹ́ ẹ̀ wá yọ zaka fọlọ́ àbí mọ́ṣáláṣí kọ́ yìí ni àbí ìgbà ni bílẹ̀ yìí ṣe tó ibi tó tóbi jùlẹ̀ rí wọn a máa talé wọn yé talé ọlọ́run ìrìn kan mọ̀ lọ ìrìn kan mọ̀ lọ a mọ̀ bọ̀ táyé ò fi parẹ́ ni gbogbo yín ò kọ́ mọ́ṣáláṣí mọ́ lónìí ẹ kọ́ mọ́ṣáláṣí ẹ wá ayé mọ́ yá kí là ń kọ́ káàkiri jẹ́mọ̀ kí là ń kọ́ ilé ta lè kú tẹ́tọ̀ mọ́ ta
tẹ́ bá ti ọlọ́mọ tó múra kankan ẹ má sì dáàdì sílé ó ti níye tó fẹ́ tà ó mọ̀ pé sàárè rẹ̀ ní ó dá wàhálà rẹ̀ yóò yanjú ẹni. àyà tọ́líbà dúníyà dání àti jáhìdá. al-mas'uliyyatul ijtima'iyya wọ́n tún wá béèrè pé ibi tá a belong sí àárín ibi tá a wà ipa wo la kó ń bẹ̀. ẹ tẹ̀lé mi ẹ̀yin ọ̀rẹ́ tẹ̀ wá ń bẹ nínú ẹ nílé bí mi tó rọ̀rọ̀ mi ti kú ní tẹ lérò ṣùgbọ́n àmọ́ sọ kálukú rẹ̀ mọ́ ba ojú egbò tó bá délé. bẹ́ẹ̀ tilẹ̀ ẹjọ́ rẹ̀ yìí àwùjọ kan ní àbí ipa wo lọ ń kó láàrin ibi tó wà wọ́n bí ọ́. tí n bá dàgbàdàgbà tí n bá lọ ọlọ́mọdé alátùbọ̀ tí wọ́n bú bí alẹ́ mi bá dé kò lè bú ọ̀sán mi ọ̀sán sọ tí mo fi ń ṣe fún olówó ọ̀nbẹ láàrin jama Ramadan wá dé kò sí pé ẹ̀yin ọ̀rẹ́ mi ọwọ́ ju ọwọ́ lọ bàbá tẹ̀ bínú ọwọ́ ju ọwọ́ lọ ọ̀ wá fọ́wọ́n yẹn nídùnnú rárá ọ̀pìn nǹkan àwẹ̀ fún wa ọ̀ wá ń dá ayé jẹ lọ níwọ̀n tí kòkòrò ó dájẹ́. kí o délé yín ìwúlò yín ló jẹ́ máa bẹ lọ́gbére. ọ̀rẹ́ wa kan bẹ níbi ìnídàkọ̀ ẹ̀ ọ̀rẹ́ wa lò náà Ramadan tó lọ kéde yìí tó lọ ló bá wa sẹ̀mówọ̀lú wọn tírélà méjì rice tírélà méjì gbogbo nǹkan kún bẹ́ẹ̀ ní ẹ bá ń pín Christian kan náà wá ó wá lo hijab òun náà wá gba nǹkan nọba ṣèbọ̀ ìkírun oníṣẹ́mi yìí ṣèèyàn ni ẹ gbọ́ èsì ètò wa jáde ní ẹ kó bá mi ẹ fún ní mẹ́rin sí ó wà lójú àgbè ó lára òde lójí ó wà bárabá dẹ kò ní wà ẹ rántí para òde àwọn èèyàn ẹ wúlò níbi tẹ́ ẹ wà. bàbá báyìí ṣe bàjẹ́ tó yìí ní owó tẹ́ ẹ nílò yìí bẹ́ẹ̀ ṣe jòkó yìí kéèyàn ó mú 10 million kó wá ní ilé ìyá mi 5 bàbá mi 5 àwọn tí ò ní gbà àwẹ̀ dáadáa kò sí lágbóni o wọn ò jẹ́ ndíjọ́ ọdún ni owó tí ó sì gba abẹ́rẹ́ wákàtí bọ́lọ̀ ń bá dé. wọ́n ní ibi tá a bá wà ká wúlò níbẹ̀ wọ́n béèrè Imam of Offa kéwútọ́ ọlọ́kílọ́dà Alhaji Agba bó o lọ ṣe wúlò láàrin èèyàn sí èmi náà dáhùn àwọn dáhùn ìmọ̀tọ́ yẹ ká fún yẹn bí ẹgbẹ̀rún àfúnwọ̀n nìkan sọ ló àbọ̀ọ̀lù ń dáhùn àtúnfún ọlọ́kìkí sọ fún ọ̀pẹ́rẹ́sì àwọn èèyàn ní abọ́sẹ̀tọ̀ ọlọ́run ń dáhùn. sáà wúlò kọ́mọ ẹ̀bẹ̀ láàrin kọ́ lówó kọ́mọ gbẹ́bọ́ ò sádùúgbò yín al-ijtima'i al-mas'ulatul ijtima'iyya àwùjọ. njọ́ tó o bá kú ẹ kí bọ́ o lè sunkún rẹ̀ olówó orí mi kú lónìí. àwọn jẹ̀mọ́ ò dá mi ló mọ̀ dáadáa. ẹ béèrè kẹta ẹ béèrè mo mọ̀ pé tí mò ń sọ lè àmọ́ lọ ló ní máa sọ báwọn. ibi tí mo sì jòkó náà lé hot seat ni mo wà. ẹ̀yin lẹ́wọ̀ pa àwọ̀ agbádá nítorí wọn aríkílẹ̀ tó máa wà láàmú àtọ̀ lọ. níbi ẹ̀ àwọn tó fẹ́ káyàn lẹ́sẹ̀ kù tí wọ́n ti ń ka iye ọdún tá a ti lò. kọrin tẹ wà nípò ọlá ẹrùkọ́ mẹ́yìn fẹ́ràn yìí ni wọ́n ń kájọ́ yóò ṣe pàìdánù ló wà lẹ́mìí wọn ẹ ti ń pẹ́ jù bá. àyà tọ́líbà dúníyà. ẹ sọ fọkùnrin kó dákun. dání àti jáhìdá. n mọ bí ẹ ṣe jẹ́ ẹnu jẹ́ sọ̀rọ̀ látàárọ̀. alápẹ̀lúmù sí wa iná làwàfàlà. ayé ò ládéhùn ayé ò ṣe kí ni jẹ̀mọ́. kò ládéhùn. ayé ò ládéhùn kò perfect. ìgbà tó o bá ń lò lọ́wọ́ ńlọ ni wákàtí kan sísìn ayé lè disappoint wa. èyí kan yọ lórí táìsì náà ni kò sí ní bá a mọ́ tí fi kú bá.
nílé ìwẹ̀ mo rí ìrírí ayé Abidjan ni mo lọ kíni Burkina Faso bàbá yẹn bá ṣàlùwàlá tán lálàfo lálùwàlá síbi tó ti kí àbí tẹ̀rẹ̀ rẹ̀ ìpáwò ó sì kú bá nà. ayé ò lágbẹ́kẹ̀lé ẹ tẹ̀lé mi tẹ́ ẹ bá ń lo ìgbà lọ́wọ́ ìgbà tó ń ní lọ ń lò ó lè yíwọ́. ìgbà mẹ́tàlá dẹ́ ó lò àná wa ti lọ òní ń sàárẹ̀ lọ́wọ́ ọ̀la àmọ́ ọmọ tí ò bí. Allahu Akbar. tó bá rí bẹ́ẹ̀ ẹ tọ́tí láì fún àwọn èèyàn bí ọ̀la bá dé ẹni tẹ̀ ràn lọ́wọ́ yóò ràn yín náà lọ́wọ́ bí yóò ràn yín yóò sọ dáadáa. وكن دافنا للشر بالخير تستريح. ó ní wọ́n tó wà níbí kún kínni. كن دافنا للشر بالخير تستريح. má ṣe aburú o dáadáa ni ọmọ ṣe tásítàrí kó lọ nísinmi gbogbo ẹ̀dá tí ò bá níwà kò ní sinmi láyé kò ní sinmi lọ́run. alájìnà rẹ ọlọ́pàá ní ìwà mo wà ní ìsàlẹ̀ Fúlàní àbí ibi tá a ṣe lọ́ńtìn ilé kéwù gbogbo Fúlàní tí mo gbàdúgbò lẹ́rúdá ní ẹ bá pè hàn pé wọ́n náà wá dá sí i bàbá kàwọn pé láàrin ọlọ́pàá ó lè mí náà ní kí lẹ fẹ́ gbà bí mo ṣe wá síjọ yẹn wọ́n ti lọ nísìnyí ń tí wọ́n ṣe ní ọlọ́ èmi náà pè ọ́ sí nínú ọ̀ràn yín tó ọyọjú lásìkò ayé rẹ̀ dá ọmọ mi fẹ́ dé níṣẹ́ tí ó ṣe ọ bí owó ó dé tán wẹ̀yìn rẹ̀ wò àwọn tó challenge rẹ̀ ní ẹ̀dẹ̀ o ẹ̀ gbọ́ nílé wa bí ọdún mélòó sẹ́yìn Muideen gbà tí àwọn ẹni tó kéwú dé mo tún pọ́kẹ́tì tèmi díẹ̀ ọ̀pọ̀lọ́ wọn tún lọ sí yamuyamu ju tèmi lọ sẹ́mi ní sinmi pé ń kọ́ ní kéwú kí ni wọ́n mọ̀ àbí tán tẹ̀lé mi ká mo jẹ́ bàbá wọn. bẹ́ẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan tẹ́ wà níbí lónìí àkàwọ̀dé tó ní bọ̀dá àbádà yín pè lónìí àmọ́ ẹ̀ wúlò ẹ̀ lálùbáríkà. ó yẹ ká pa yín lé ẹ̀ dísà rẹ̀ àbùkù lẹ́ẹ̀mọ̀ kàtẹ́bì lọ́bọ́lọ́. وكن دافنا للشر بالخير تستريح. wàláì wàláì ọlọ́run tó bá ṣe pé tí èèyàn bá ṣe lèèyàn máa gbà lọ́dọ̀ ọlọ́run tó bá kú wàhálà tí Lanre ṣe lórí mi ọlọ́run máa yọ́nú sí wọn. àmín. من الهم إن ọmọ mi mọ̀. الخير للشر دافن. torí àti alájẹsẹ̀ kí lọ láì obìnrin alálùbáríkà tí wọ́n ní imam ẹ ti so ṣé wàhálà ọ̀fà yóò tán àǹdù rẹ̀ ọ̀wọ́ wa ló wà á rí pa mójútó tí bá san wọn alábòsí gbalẹ̀ tán lọ́ọ̀ mi. من الهم إن الخير للشر دافن. ó dáa kí mo rí sèfún tó yẹ lọ bọ́lọ̀ nísìn kí mo ní jùlọ tayọ ẹnu tí fi ń polongo rẹ. bó ṣe yẹ ká rí nù ẹ lọ́wọ́ ẹni tẹ́ sọ̀rọ̀ fún tí ò ní mẹ́nu kú ọmọ ẹ̀ tó nù òfin kú. ìkàlẹ̀ ń ṣe fún wa bàbá èyàn ń sílé ẹ̀ tó ń bọ̀ lọ́kọ̀ kí lọ bọ́ tálíkà. èyàn ń sílé mọ́tò tó ti nírú ẹ èyí wà ní ọ̀rẹ́ ń bọ́ra wọn ní nǹkan kí lẹ fún tálíkà tí ò ní kí lẹ fún kí lẹ fún. ẹ gbọ́n tí mo sọ. al-mas'uliyatul akhlaqiyya ó wá ku ìwà mo múra ti sọ̀kalẹ̀ díẹ̀díẹ̀ nù. lára kábíyèsí ọlọ́fà bàbá mi ọlọ́fà ọ̀la náà fi Fidau tiẹ̀ nìkan sí bàbá nìkan ọ̀nà imam lọ sí ẹ̀ tiẹ̀ èmi àti gbogbo ọba bíi 40 àárọ̀ la lọ́lọ́bà tó fi Fidau tiẹ̀ sí níbí bàbá ní èmi ń bọ̀ o mo fẹ́ fi hàn Ọlọ́run pé ó dáa sí mi
tààrọ̀ làtún nù gbà tí mo ní wọ́n pè mí nírọ̀lẹ́ kábíyèsí ni máa lọ wọ́n tún mú ọ lọ́la kọ́kọ́ lọ jí sí ọwọ́ ara rẹ̀ ọ̀ wá jẹ́ tèmi lọ́la ẹ dákun sówó lẹ́yìn ó gbé fún ọlọ́fà tó ẹ̀rá lẹ́rú ìwà kan ní rẹ̀ wù ẹ̀ tí ẹ wà láyé ẹ dákun ẹ yí padà bẹ́ẹ̀ bá kú irú yín ní òwà bí òkú yín ńjọ́ Jímọ̀ mò ń ṣàdúrà lọ́wọ́ wọn àwọn ojú ọlọ́fà báyìí mo kàn rí pé wọ́n dà dúró jìjì ní àbàrò bàbá yìí ṣe báyìí àṣọ ti tú ọlọ́fọ̀ ni omi wa ń dà lójú wọn á ṣe wọ́n sí mi ẹ̀sẹ̀dá wọn ní Lanre kú ní sìn ń gbádùn mọ́. bẹ́ẹ̀ sì rí lọ́kàn ọlọ́fà nù bẹ́ẹ̀ lọ́kàn lómìn náà tọ́ba rí ọkàn mẹ́ẹ̀ẹ́dógún téèyàn dá sí ọtí dá lọ́dọ̀ Ọlọ́run. wàkúndà fìnáwó lè ṣàrí. ó dà ẹni mú díẹ̀ wá. àníbìlẹ̀ tí a bá rí sáfù téèyàn bá tó ẹ wá rí èèyàn 15 tí wọn ò ṣẹbọ pẹ̀lú Ọlọ́run tí ẹ kírun sí yàn náà Ọlọ́run ti gbà lẹ́rú. sáà tó wá kírun jẹun kírun wọn ò lé ní 1 million. ṣé gbogbo wa ní kéńté. ìjókòó wa irísì kákíkúrò aláàmẹ́ta mo jẹ́rìí Ọlọ́run yóò sì ju àrùn wẹ́ntàn. inú mọ́ṣáláṣí ni mo wà gbàtẹ́ gbé òkú kọjá mo lẹ́yìn ọmọ bàbá yìí ni ń gbé lọ ẹ̀ máìkì wa ń mì lọ́wọ́ mi báyìí ìdùnnú àwọn kan náà ń gbé lọ yìí òun ló bu ọ̀kan láti rí bí ṣe ń lọ yìí nítorí tó ti kú ni tí wọ́n ti bàjẹ́. wọ́n béèrè ìwà bó o la ṣe ní ìwà sí. wàkúndà fìnáwó lè ṣàrí bil khairi tastarih. bàbá ibi tí ń jòkó tá a ṣàdúrà àwọn anìkílà lè ṣe o ẹ̀yin bàbá wa ti jòkó al-musara'atu bil khairati ẹ jẹ́ àmọ́ tètè sí dáadáa àmọ́jọ́ tọ́lọ́hún ó pa wá wọ́n fẹ́ fún yàn ní 10,000 wọ́n sì ní 150,000 lápò mo wulẹ̀ ní kó wá lọ́la ọlẹ́kú kílì tó mọ́ fún lójú ẹsẹ̀ tó bá ní kó dọ̀la tó bá yí wọ́n kọ́ kílì tó mọ́ ẹ gbọ́ tí mo sọ mo ti ń dà á láàmú lónìí àṣẹ nǹkan lásìkò rẹ̀ mọ́ ọ fún bọ̀dá rẹ lẹ́ran ọdún léyà ó wá dàárọ̀ tó ti dákú wọn ni ẹ ló bọ̀dá wọn lẹ́ẹ̀ dákú ẹran yín wọ́n ti mú un bọ̀ ọ̀run ni ó ti jẹ́ my lord tẹ́yẹ̀ bá fún olòṣì lẹ́ran ọdún fún un ní ọdún kù ọ̀sẹ̀ méjì tẹ̀ràn ó ti mójú lé yóò máa yọ̀ pé bí n tiẹ̀ ní pa àgbo ní ń wè yóò tún wá lọ sọmọ ẹsẹ̀ bẹ́ẹ̀dì kó o bá sá lọ èyí náà tún ní dùnú ẹ èwo lóore àárọ̀ tásìrí ti tú. ọ fún bọ̀dá rẹ ní nǹkan àwẹ̀ àwẹ̀ wá di 25 ó ní nǹkan àwẹ̀ kọ́ bá kínní nǹkan àwẹ̀ kọ́ nǹkan ọdún ló kù ìyá ti jẹ́ kọjá àdájì. ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó bẹ́ mi náà wí èmi mọ̀ pé tí mo fi ń sin nǹkan tí màá sì bòyàn ní nǹkan ń sọ fún yàn rí bẹ́ẹ̀ ti dúró yìí tó bá sọ kọ́ mo fẹ́ bún yàn nítorí náà bá ní kí n fún yàn ẹ máa gbé lọ èsè ibi kẹ́ máa fọ̀rọ̀ lọ ẹ̀yin olówó náà fi láṣeyọrí ẹ fún yẹn ní kẹsàn fún yẹn 50 olórí ibú ọmọ bẹ́ẹ̀ nù wọn ṣé tá a ṣe kọ́ kájú kò ńlẹ̀. wàkúndà fìnáwó lè ṣàrí bil khairi tastarih. káyára ṣe nǹkan Alhaji wa Lanre Abdul Qadir wọ́n yára ṣe tí wọ́n ṣe bí ẹni pọ́lọ́ ti sọ pé ṣé n ò ní jẹ́ mi rè ogun. Allah minal hammi innal khayra lisharri dafinu. dáadáa tí yẹn bá ṣe òun ni yóò máa bọ àìdá mọ́lẹ̀ kò sẹ́ni tí yóò láì dá àmọ́jẹ́ dáadáa rí pọ̀ sẹ́mi náà dáa tán ni ìkúnlẹ̀ ni ò jẹ́ mọ́ kálukú ló níbi tó kù sí lọ́dọ̀ Ọlọ́run lẹ́yìn Ọlọ́run tó pé kò sẹ́ni ó pé mọ́.
ẹ sọ fún mi bí lórí èmi tí ń sọ̀rọ̀ ta ni yẹ̀yẹ́ jẹ́ rí àjẹbálẹ̀ ilé àfúnlẹ́kọ̀ọ́ mẹ́rin àwọn ará ilé wa ń pín kan sí méjì sóun lórí mẹ́rin ni ìyẹn jẹ́ ni ẹ̀yin tẹ́ bá ti kọjá level kẹ́ni 10,000 lápò tẹ́ bá ti débi mílíọ̀n ẹ wo dáadáa odò yín ti kún nǹkan méjì sáwọnú ẹ̀ ìwà lókù tẹ́ fi yanjú ẹ lọ́dọ̀ Ọlọ́run lẹ́yìn àsìkò tí ẹ ti plus ayé aláyé mọ̀ bí àkàn bá ń sunkún lẹ́yìn ọmọ rẹ́rìn. ìkànnì àwọn ààrẹ wa ó gba ọ̀fà kọjá ńjọ́ kan ilẹ̀ náà ló ti kú wọn lọ Ọ̀ṣun níbi ojú ọjà alẹ́ wa bàbá ìyá kan wá ń ṣe ràbàrà bàbá òdìlọ ọkàn gbéya kan lẹ́sọ̀nù ni àwọn bíi wójàwójà atagógó nkankan èlùbọ́ gàrí ló bá dànù ó sì wọ ọkàn báyìí ó ní wọ́n sì tì mí ṣubú nítorí rẹ̀ ó lọ ní sọ̀kalẹ̀ láyọ̀ kò sọ̀kalẹ̀ láyọ̀ o èmi ń ṣe wáàsí lọ́wọ́ nílé balógun jọ náà ó ní tí òsín ti ń jẹsùn káwọn ń lù mí ṣùgbọ́n ti fọ́n ń rí bí yàsí ni ọ̀ ní sọ̀kalẹ̀ láyọ̀ èpè tí ẹnìkan ti sẹ́ ẹ jẹ́ àrònú àwọn tí wọn ò rí bá ti rí tí ara ń kan ẹ̀yin àgbàlagbà yìí tí wọ́n fẹ́ ṣe wáàsí mo máa fi rí ayé ṣe wáàsí mo ń bọ̀ ọjọ́ yẹn nílé alájí àgbà níbọ̀ wọ́n ń sá eré àbúrò mi ló wà mí bó bá dé koko ṣé koko náà ń pẹ̀lú yẹn bọ́kọ̀ mi ṣe tàbí sí bàbá kan láàrú mo ní dúró mo bá bọ́lẹ̀ mo ti bọ́ láwà ní mo wá dọ̀bálẹ̀ bàbá ẹ dákun ó sì fọkọ́ kọrùn tí ń rorin ó lọ́mọ àwọn àgbàlagbà ní ọ́ kò mọ̀ mí torí ìwé láwà ní mọ́ ó ní mo fẹ́ kọrin òpó mẹ́rin ni kí n tó jẹ́wọ́ ara mi fún ọ ó ní yóò jẹ́ kò jẹ́ kí n wọ́n wò sẹ́yìn mọ iye tẹ́tí wọ́n ń wò. ṣé mo lè sọ Yorùbá kan nílọrin kí n sọ kí ni màálù máa jẹ kókó àbí àyè bí kò máa jẹ bí ẹ̀bà èrí àyè bẹ́ẹ̀ kọ́ kí ni orúkọ máa jẹ bí kókó ràkúnmí ńkọ́ bí kókó ẹṣin bí kókó kí ló ń jẹ kìnìún ẹranko ẹgbẹ́ rẹ ní máa pàjẹ́ àbí kan bẹ̀ láyé wọ́n jẹ́ ọ́ tí ò sí tí ò ṣẹlẹ̀. torí ìwọ ló ń jẹ tiẹ̀ ṣèbí náà ìjọba jẹ́jẹ́ ló dúró ẹ tó bá lọ dìbò kí ó ṣàgbákò ìwọ lówó ọ ń ṣe fùlàfùlà àkẹwáyé kò dáa fún ẹ wọn jẹ́wọ́ tán náà ní fún ọ kọ́lọ́sì tó bí ẹ ìwọ lọ tán ẹ. ẹ mú wa lójú agbo yìí ẹni tí ò ní tó ìsàyè rẹ wàláhì kò sí mo tọ́ lọ fún lókàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀yìn kan lówó kan ní kí ká sùn lóru kí bẹ́ẹ̀ dì ló máa kó yìí yóò wà ní sẹ́mi lọ ta láyà lọ́sàn-án mo dé. wọ́n á mú ọwọ́ ẹ̀dùn ọjí ò wá tutù àmàlàtọ̀ jẹ́sùn ọ̀ bá lórí pílò rẹ̀ láàárọ̀. kúlẹ̀ a'udhu birabbil falaki min sharri ma khalaqa. àbí sọlọ́hún sọ bẹ́ẹ̀ fún ànábì ni. sáyẹn ò mọ̀ pé wọ́n lo irun ànábì tí wọ́n fi ṣe ìkóbẹ́rẹ́ mọ́kànlá tí wọ́n kó sínú mi tá ànábì mu ó wo mọ́kànlá sì sọ́la. dẹ́rù báyìí o mo ní kẹ́ sọ́ra yín ni o ẹ mẹ́ni kò sí ń pa o pa o yọjú sí yín o. idha habbat riyahuka faghtanimha. Alhaji wa Lanre Abdul Qadir èèyàn ni wọ́n èèyàn gidi mẹ́wàá sì di aláṣírí o bòló àkùsí bo ni wọ́n náà dá sí àfẹni tí o bá dá fún ló lè pé èmi náà pé bí mo ṣe wà yìí Ọlọ́run ló pé o Allah ẹni bá pé kó náwó bó lọ ti pé ó lóun pé síwọ tíyàwó rẹ̀ ń bọ̀ kí lọ nítọ́ ìbáyé jẹ́ ìwọ kò dáa fún ọ ó ní wàhálà òun bẹ̀rù Ọlọ́run ṣé níbi ìyá tí ń jẹ ọkà ẹ̀ mọ̀ wulẹ̀ bẹ̀rù Ọlọ́run kọ́ kú ẹ̀wọ̀n
níláàrí díẹ̀ wò ká tó lè mọ̀ wá rẹ̀. Owó yóò mú yàn kọ gàgà, agbára àṣẹ kò sí aláṣẹ tí ò níṣẹ́. Gbogbo ẹnu wọn sọ bẹ́ẹ̀ látòrí kánsẹ́lọ̀ dókè débi tẹ́ ẹ̀ máa déhùn ẹlẹ́sẹ̀ gbogbo yín àtìmí náà ẹ̀ ṣe ní sẹ̀ jẹ̀mọ́ ẹ̀ dá mi lò tàbá láwọn èèyàn ò rí sálárì gbà sáà tó wà ní ìrè ò rí gbà sáà tí ń ṣètò rẹ̀ ní òrówó náà ni wọ́n tan generator 24 hours síbà náà ń tẹ́ káàkiri ayé ẹsẹ̀ ni gbogbo wa lẹ́lẹ́sẹ̀ àbí ńgbà tá a bá tò dédé wọn náà yọ owó lè mọ́mù ó kọ́ yọ ètò tóbi ń bẹ náà àyókò máa dì mú sí ẹsẹ̀ kọ́ ipò sí ló jẹ́ ń sẹ́ ta lèmi láàrin wọn. wọ́n ẹ̀ dá mi lò. Akramakumullah. ìṣẹ̀lẹ̀ sí ẹ̀ sọ ni. Akramakumullah. kò sí sọ. ما في الحياة بقاء ما في الحياة بقاء mo fẹ́ ṣàdúrà nù. bẹ́ẹ̀ni mo fẹ́ ṣàdúrà. fún olóore wa. ما في الحياة ثبوت olóore wa. olóore wa. نبني بيوتا وأتما. ìgbà tí wọ́n wà l'Abuja. mo wá d'Abuja jọ kí n kà fẹ́ ṣẹlẹ̀ mo bá pè é ní imam ẹ gbé fóònù fẹ́ nìyẹn. gbàgbé fún wọn ni yẹsà ẹ bẹ bínú kò mọ yín ni ṣe bá jà ló bá rí ká wọn nù kí ló ní tó fi wúlò fáyé ń tiẹ̀ àfijọ́ tó bá ti yàn wọ́n nílò máa wúlò ìwọ àjàmọ́ máa là sọ wájọ́ lọ ọlọ́run gan máa fà láàsì. تخرب تلك البيوت. ọ̀rọ̀ tí ń sọ fún yín lónìí mo ti júwe ayé èyí tó kàn mí mo túra kéwú mo tú ara mi náà mọ́ kéwú ẹ jẹ́ lọ ronú. يموت كل البرايا. àbí ọlọ́run gbogbo ohun tí alájọ wa Lanre dá lọ ọlọ́mọdé ó pa. سبحان من يموت. alájàsẹ̀ gílọ̀ láì ọlọ́mọdé ó ṣe àgbákò. يموت كل البرايا. àwọn ọmọ wọn ọlọ́mọdé ó ṣe àgbákò. سبحان من لا يموت. ẹ ṣe àmì dáadáa. bóòlù ọyọ ọmọ mi. ما في الحياة بقاء. ẹ̀yin mọ̀ yẹn ẹ̀kú ara fẹ́ ra kú ara yín. ما في الحياة ثبوت. ìgbà tí prof pè mí ṣe mo wà ní palace ṣe àti gbọ́ pẹ̀lú gbónára ara mi sì ń gbọ̀n àwáyé kú òsì ẹ tó bá wúlò tó bá kú nǹkan ṣe kájà ó kú yájà lómi lọ kó òun ó kú yájú ajá lọ sá alájì Lanre tó èèyàn nù. ما في الحياة بقاء. ǹjẹ́ wo la sọ̀kú ya wọn náà tó kó yàn wá àsọfin àánú pé ẹ fẹ́ pé lórí èmi náà. Ọlọ́run. ما في الحياة بقاء. ìwọ náà lọ tó ṣe bẹ́ẹ̀. ìwọ lọ tó ṣe bẹ́ẹ̀. lẹ́yìn rẹ̀ àtúnfi wọ. ما في الحياة ثبوت. kan bẹ tí a bá kú rèwerèwe ìyà ó jìyàn tó pọ̀. ìyà ó jìyàn tó pọ̀. نبني بيوتا وأتما. gbogbo wọn tó sásì lábẹ́ tó ṣe pé òun ní bòjí fún wọn nísìn wọ́n ti wà lórun. Allahu Akbar. تخرب تلك البيوت. ẹ tó dépò ọlọ́pàá yẹn tẹ́ ẹ lè mọ̀ pé ọlọ́pàá ni. bẹ́ẹ̀ni. ẹ lè mọ̀ rárá. Ọlọ́run. bá a kẹ́ wọn bá a gẹ̀ wọn. آمين. àmín náà yín kéré. يموت كل البرايا. àwa ti gbà pé wọn ò dáa tán. a gbà bẹ́ẹ̀ Ọlọ́run ibi tí wọn bá kù sí bá a mójú kò ń bẹ̀. آمين. a gbà pé wọn ò dáa tán. àwa gẹ̀ wọn ò dáa tán. àwa tẹ ní ká wá sí pé wọn yẹn gẹ̀ wọ́n tẹ̀dí ní alọ́dọ̀ Ọlọ́run. àkíyèsí fẹ́ lọ bíìlì ẹlẹ́wọ̀n my lord ètò ìmẹ́jọ́ tí wọ́n dà fún gbà á ṣe ń wọ́ ọtí pẹ́ ẹ mú un náà. سبحان من لا يموت. ṣùgbọ́n náà wọ́n láǹtẹ́ ní kọ̀ọ̀kan wá ṣe tó dùn mọ́
ọlọ́run bá yọ́nú sí wọn. yamutu kullu baraya. ẹ sí ẹbí ó sì dùn mí. subhana man la yamutu. a sì kúrò wà láà mọ́kànlá a ní sì sàn. kúrò àlá mọ́kànlá ń sìn. bá a ti kélé náà Aláàjì Àgbà nù. bá a ti kélé náà Aláàjì Àgbà nù ni. Aláàjì Àgbà ti ní àfa àgbà ló sọ. ló sọ. Aláàjì Àgbà ní purọ́ o. wà kí ni. وسورة إخلاص بعشر ومرتين لأمواتنا لأمواتنا يا صاحي خير هديتي. ẹ dákun sáà lè yọ̀ǹda rẹ fún wa. إن شاء الله. ẹ dá mi lóhùn. وسورة إخلاص ẹ sì jẹ́ àkèjákè ni. بعشر ومرتين bẹ́ẹ̀ bá jẹ́ àkèjákè yóò dùn mọ́ mi. لأمواتنا يا صاحي خير هديتي لأمواتنا يا صاحي خير هديتي. mo pè yẹn lólórí mi wàá mú wá. kí ni wọ́n ràn mọ́ bí ẹ̀mí tó bọ̀ ẹ̀. gbogbo yẹn ni ó dákun owó yìí. ní ó dákun. àmọ́ kì í sọ owó tèmi ó kò lọ lé ni. wọ́n lọ fi ra oúnjẹ kọ́ lọ pin fún àtàlíkà. وسورة إخلاص níbí èmi ò lápò tí ń gbowó sí. بعشر ومرتين mo fi ìnáró mi àti wáàsí mi mo fi dá sí ẹ níwájú Ọlọ́run. لأمواتنا. gbogbo yín ni ẹ dákun àwọn àyàn kọmitì. wọ́n ra sẹ̀mú ni. kan bẹ tí wọn ò rí bá a ti rí wọlé ayẹnu tí ó jẹ tí ó ṣàdúrà bá a sin ẹlọmọ àlejò bá a náà. sin ẹlọmọ àlejò náà. gbogbo yín ni ẹ dákun. ẹ dákun. àmọ́ owó yìí èmi kó lọ fà. sàrà táwa náà ṣe fún wa. sàrà tèmi náà ṣe fún wa nù. لأمواتنا يا صاحي خير هديتي. wàá kó kóńbì ìgbà náà wà ń kọ́. sẹ́yìn ni ó là wá. èmi ò ní kẹ́rin kankan mọ́ mọ́ ó kó mi o. sòkè gẹ́gẹ́ bí àti ẹ̀kọ́ sí mi. mo ti ń ṣe ni pé ẹgbàá kó pọ̀. àwọn àyàn kọ́mítì kó lọ ra oúnjẹ kó ra sẹ̀mó kó ra ráìsì kó wá pín fún tálíkà àwọn kan bí a ti kọjá sàárà fábà ìjẹ sàárà ló ẹ̀ ń wépè ni. kó lọ wí. لأمواتنا يا صاحي خير هديتي. èmi gbà pé tí wọ́n ti pé Ọlọ́run rí bákan ni wọn ò ní wálé ẹ̀kọ́ ọmọ béèrè oúnjẹ níbi tá a jọ rẹ́ dé bí ti ń ṣe làwọn náà ó ṣe. ó yá ta ni ó tó fi kún. وسورة إخلاص ọ̀rẹ́ yọ̀rẹ́. بعشر ومرتين. my lord ẹ bá ìyẹn kọmitì fún owó yìí. bàbá ìmáàmù wa nílé wa ní ilé elégédé àwọn yín lájọ jókòó òní bó lọ wí. لأمواتنا bákínni. يا صاحي خير Dr. Musa. هديتي ẹ dákun owó yìí. لأمواتنا. my lord.